الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. الحمد لله الذي جعل الرجال قوامين على النساء وجعل طاعتهم لأزواجهن من العبادات الظاهرة، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe àwọn ọkùnrin, ó ṣe wọ́n ní òpó múléró fún àwọn obìnrin, olùtọ́jú, aláàbò, alámójútó. Ọlọ́run ọba Allah ọkẹ́ àwọn obìnrin wa, ó wá fi wá ṣe kọ̀wàmùn, olùtọ́jú fún wọn. àwa la máa gáìdì wọn, àwa la máa fún wọn jẹ, a máa fún wọn mu, a máa ṣàkólé kan, ṣàmójútó lórí wọn. ọba tó ṣe báyìí fún àwọn ọkùnrin nítorí oore tó fẹ́ fún wa lọ́lọ́run fi gbé iṣẹ́ náà lé wa lọ́wọ́. ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ. adúpẹ́ fún Ọlọ́run ọba lérí àwọn ìyàwó wa, àwọn ìyá wa, àwọn sisters wa, tọ́lọ́run sí àwọn bàbá wa, tọ́lọ́run sí wọn ní alámòjútó fún wọn táwa fi wá jáde lára wọn. gbogbo àwọn òbí wa pátá, àwọn tó ń bẹ láyé, ọlọ́mọsàjọ́ wọn láti bọ̀ tán tó dáa. gbogbo àwọn èyí tí wọ́n ti lọ nínú wọn, abẹ́lẹ́ nínú àánú rẹ̀, kọ́lọ́mọsà tó jẹ́ mùsùlùmí òdodo láàrin wọn, ọlọ́mọsà bá ní kẹ́ wọn. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tá a máa fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni fadlu ta'ati zawjati li zawjiha wa fawaiduha. ọlá tí ń bẹ fún kí obìnrin kó máa tẹ̀lé àṣẹ baálé rẹ̀, kó máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ nínú ẹ̀sìn Islam. àwọn ọlá tó wà fún ìmáa tẹ̀lé àṣẹ ọkọ àtàwọn àǹfààní tí arábìnrin yẹn jẹ, àwọn oríire, àwọn dáadáa tí arábìnrin yẹn máa rí látara pé ń tẹ̀lé àṣẹ ọkọ nílé ayé bí àtijọ́ al-Qiyama, àtàwọn àǹfààní tọkọ náà rí àtàwọn ọmọ. al-ghayatu min az-zawaji, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, ìdí pàtàkì tá a fi ń fẹ́yàwó hiya tahqiqu sa'adati, òun náà nítorí pé ká lè ní dùnnú nínú ayé. ilé ayé yìí dùn tí yìí bá níyàwó tó dáa. Ànábì sallallahu alaihi wasallam ó ní ad-dunya mata', Ànábì ní ilé ayé ìgbádùn wà ń bẹ. wa khayru mata'iha, èyí tó wá lóore jù tó tóbi jù nínú ìgbádùn bẹ al-mar'atu as-salihah, òun náà ní kéèyàn níyàwó dáadáa. Ọlọ́run mọ́sá wọlé àánú ẹ̀, Ọlọ́run mọ́sá fún wa níyàwó dáadáa. àwa tá a ti níyàwó, Ọlọ́run mọ́sá jáwọn ìyàwó wa, Ọlọ́run jí wọ́n máa ṣe dáadáa. gbogbo àwa tí àwọn ìyàwó wa ò ṣe dáadáa, Ọlọ́run mọ́sá bá ní yí wọn padà sí dáadáa. àtàwọn kọ́lọ̀ mọ́sá fi ọlọ́kàn balẹ̀. was-sakina, wọ́n ní ìfọkànbalẹ̀, torí ẹ̀ lèyàn ṣe ń márì. ìyàwó tó lọ́kọ, ọkọ tó níyàwó, àwọn méjèèjì ìfọkànbalẹ̀ wọn wá. wan-najah, wọ́n sì ń wá success, àṣeyọrí, ad-dunyawi wal-ukhrawi, àṣeyọrí nínú àwọn ètò ayé àti àṣeyọrí tọ̀run. òun náà ni ká kú ní mùsùlùmí òdodo. ìtí à ń torí ẹ̀ márì nìyẹn. ló fi jẹ́ pé obìnrin tí ó bá sọ ọ̀dọ̀ máa ná, àbí ìyàwó tí ó bá sọ ọ̀dọ̀ máa ná, wọ́n ní kó má fẹ́.
ọlọ́run fi ni ẹ má fẹ́ lẹ́bọ lọ́kùnrin àti ní obìnrin torí pé yọ padà sọ yín dọ́mọ náà kò ní díkẹ́ láṣeyọrí. wala tatahaqqaqu illa bi ada'i huquq zawjayn ẹ̀yin bàbá wa ẹ̀yin sisters wa ẹ̀yin mama wa wọ́n ní ìfọkànbalẹ̀ táwọn wọ̀nyí àti ìdùnnú yìí a lè rí àfikọ́jẹ́ pé ọkọ yóò máa ṣẹ̀tọ́ rẹ̀ ìyàwó náà máa ṣẹ̀tọ́ ẹ̀. wa min a'zami huquqi zawji ala zawjatihi ta'atuhu èyí tó wá tóbi jù nínú ẹ̀tọ́ tí obìnrin fẹ́ fún ọkọ rẹ̀ òun náà ni kó máa tẹ̀lé àṣẹ rẹ̀ àṣẹ náà ni number one nínú gbogbo àwọn ẹ̀tọ́ tí ìyàwó fẹ́ fún ọkọ ẹ̀ kó máa tẹ̀lé àṣẹ rẹ̀ tí ó bá ti yapa àṣẹ tọ́lọ́run ọba Allah. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run ọba Allah sọ fún al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́run ọba ní bá a ṣe lẹ́tọ̀ọ́ tá fún àwọn ọkọ wa bẹ́ẹ̀ náà la ní ẹ̀tọ́ táwọn ìyàwó tiwa náà gbà lọ́wọ́ wa walirrijali alayhinna daraja ọlọ́run ẹ̀ wá rí àwa tá a jẹ́ ọkọ àwa tún ní ọlá anẹ́pò ju àwọn ìyàwó lọ ó ní àwọn kankan táwọn ìyàwó mọ fún àwa táwọn ò ní fún wọn òun náà ní ká máa tẹ̀ láṣẹ wa ọlọ́run gbé sọ ọwọ́ ìyàwó kan pé ọkọ rẹ̀ kó máa tẹ̀ láṣẹ rẹ̀. suratu al-Baqara aya 228 ta'atu zawji ẹ̀yin bàbá wa darajatul qiwama ọlátọ́lọ́wọ́n bá aláàgbé fáwọn ọkùnrin òun náà ní pé ká máa mójútó wọn wal-mas'uliyya ká máa tọ́jú wọn ká máa wádìí mímú fún wọn al-maliyya èyí tó ní ṣe pẹ̀lú owó ká máa ṣiṣẹ́ ká máa dààmú ká máa dáwólẹ̀ fún wọn ká máa fi gbádùn ká máa jẹ ńtọ́ da ká máa mú ńtọ́ da ká máa wọ ńtọ́ da ká máa gbélé ńtọ́ da wal-qiyada ar-rashida lil-usra lẹ́yìn náà àwọn ọkùnrin tá a torí ẹ̀ jẹ́ olórí inú ilé fún òun ni ká máa darí ìyàwó wa tọmọ wa lọ síbi tọ́lọ́wọ́n bá aláàfẹ́ al-qiyada ta'atu zawji tí wọ́n ń pè ní ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ iya iltizamu zawjati bi ta'ati zawjiha bil ma'ruf òun náà ni kí ìyàwó kó máa tẹ̀lé àwọn àṣẹ tí Ọlọ́run pa kó máa tẹ̀lé àwọn àṣẹ tí Ọlọ́run ọba aláàpá ní àṣẹ tí Ọlọ́run pa aláṣẹ kó ó nígbàgbọ́ Ọlọ́run pa aláṣẹ kó máa kírun Ọlọ́run pa aláṣẹ kó máa gbààwẹ̀ Ọlọ́run pa aláṣẹ kó máa yọ zaka Ọlọ́run tó wá pa aláṣẹ kó máa tẹ̀lé àṣẹ ọkọ. fadlu zawji wa makanatuhu fil usrati azima ẹ̀yin sisters wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọ wa lóbìnrin ẹ lè mọ̀ yìí pé ọkọ tẹ̀ ń bẹ lábẹ́ rẹ̀ yẹn ipò tó wà nínú fámìlì ipò ńlá ni o. ọlọ́run bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́run ní àwọn ọkùnrin àwọn ni alámòjútó ẹ̀yin obìnrin bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run bá ní àwọn ọlọ́run bá la gbé wọn lọ́lá a gbé wọn nípò a ní kàn jù yín lọ ẹ̀yin lẹ́ẹ̀ma tẹ̀lé wọn àwọn lọ́gá yín wa bima anfaqu min amwalihim ọlọ́run bá ní bẹ́ẹ̀ náà tún ní àwọn ni wọ́n náwó lẹ́yìn lérí ọ̀rọ̀ méjì ọlọ́run bá aláṣọ́mẹ́ ó ní bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run bá ní ọkọ rẹ̀ aníkọ́jẹ́ òun ni ọmọjọ́ lórí fún ọ kọ́dà ìwọ ọba wà lọ́lá jù lọ ọba lówó jù lọ ọba nímọ̀ jù lọ ọba lẹ́kọ̀ọ́ jù lọ ọba ní exposure jù lọ ọba gbajúmọ̀ jù lọ ọba ní bàdà jù lọ bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run ní òun náà ní ọmọ jọ́gà rẹ̀ pẹ̀lú gbogbo tí mẹ́lọ́wọ́ ẹ̀ sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ alẹ́ yìí mástà mẹ́fà obìnrin mi ní mástà mẹ́wàá ọgbà dọ́kítọ́rẹ́tì
bíi mẹ́rin ó ní billions nínú àkáǹtì ẹ̀ ọ̀rẹ́ wa gan ó kéwú gan wọ́n làáfà ní òun làáfà gbogbo ìlú wọn obìnrin dẹni àbí ọkọ ni ó wà àṣì ọkọ ni ọmọ darí ẹ̀ pẹ̀lú ayàtọ̀ ọlọ́run ọba aláṣálà yìí ọlọ́wọ́ ní ẹlẹ́ẹ̀kejì ní pé wá bima anfaqu min amwalihim ọlọ́run bá ní báwo ni ò ṣe ní jọ́gà fún yín àwọn ni wọ́n náwó lẹ́yìn lérìn aṣọ igi ẹwòye tá a ná wọ́n kọ lísìtì ẹwòye tí wọ́n kọ síbẹ̀ adẹ̀rọ́jú akó kalẹ̀ àwa lọ láàárọ̀ ó dalẹ́ ká tó dé ẹni tí ó gbowó yẹn lọ́wọ́ wá wà nílé kọ́dà bó lówó títí ẹ̀ yóò fi pamọ́ owó tiwa ní ọmọ sí kínní oní ọmọ retí ọlọ́run sì ní kọ́ máa náwó tiẹ̀ lóòótọ́ owó tiwa ni wọ́n ní kọ́ máa ná wa bima anfaqu min amwalihim ọlọ́run ní min amwalihinna wọ́n ní min amwalihim ọlọ́run bá ní àwọn ọkùnrin wọ́n máa náwó lẹ́yìn lérí owó tí wọ́n ná lẹ́yìn lérí yẹn náà ó ti tó kẹ́ sọ̀kalẹ̀ fún kí èyí tó rówó lásìkò yìí jẹ́ mọ́ èyàn làágùn bó ní èyí sì máa náwó lóbìnrin lérí tí ò tún wá ní gbọ́rọ̀ ìbànújẹ́ ńlá ni ìrọ́jú ńlá ni owó níná yẹn ẹ̀ tó wá náwó kò tún wá gbọ́rọ̀ ọlọ́mọ fún wa níyàwó bẹ́ẹ̀ ìyàwó tí owó yọ lára ẹ̀ wọ́n ní owó yọ lára obìnrin ó náà ní pé obìnrin ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní law kuntu amiran ahadan an yasjuda li ahadin Ànábì ní tó bá jẹ́ pé mo bá fẹ́ pàṣẹ ọlọ́run bá fún mi ní yọ̀ǹda kí n pàṣẹ fẹ́nìkan kọ́ máa fẹ́rí kanlẹ̀ fẹ́ lómìn látara àpọ́nlé tá a fẹ́ fún ẹni tí a fẹ́ kàn fẹ́rí kanlẹ̀ fún yẹn la amaritul mar'ata an tasjuda li zawjiha Ànábì ní la amaritul mar'ata an tasjuda li zawjiha agbọ́dọ̀ bá gbà mí láàyè kí n pẹ́ nìkan láṣẹ kọ́ máa fẹ́rí kanlẹ̀ fún ẹlòmíì ni obìnrin ni wàá pa láṣẹ ká máa lè fẹ́rí kanlẹ̀ fọ́kọ nítorí bí wọ́n ṣe tóbi tó nu ẹ̀sìn ọlọ́run níwájú wọn àmọ́ náà pa mí láṣẹ kẹ́lẹ́ nǹkan tó ń fẹ́rí kanlẹ̀ fẹ́ nìkan ẹwọ̀rọ̀ tó ànábì sọ yẹn lèyìn tó mi hákè ha alẹ́ yìí ní riwaya kan ànábì nítorí tí tóbi ọkọ níwájú obìnrin ànábì sallallahu alaihi wasallam ànábì ní la tasumi al-mar'atu wa ba'luha shahidun illa bi idhni ànábì ní obìnrin kan gbọ́dọ̀ gba àwẹ̀ súnà àwẹ̀ náfìlà Monday Thursday 13 14 15 oṣù ojú ọ̀run àwẹ̀ aṣúra àràfá gbogbo àwọn àwẹ̀ náfìlà yẹn wa ba'luha tí baálé rẹ̀ shahidun ó sì ń bẹ lára àǹdí ó ń bẹ́lé kò travel illa bi idhnihi ànábì ní tí ọkọ rẹ̀ ọba yọ̀ǹda kó gbà tọ́ba ìgbà àwẹ̀ yẹn ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ kọ́nsẹ́ǹtì ọkọ ó tún wọnú ìbádà tá a fẹ́ fi súnmọ́ ọlọ́run wọ́n ní kó gba yọ̀ǹda kó tó gbààwẹ̀ wá gba yọ̀ǹda kó tó jáde irú kéwò lókè irú ẹ̀sìn wo ló gbà irú súnà wo ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa àwọn ìyàwó wa ọ̀pọ̀lọpọ̀ ti yàn mọ́ wọ́n ti di gàrú nínú ayé ẹni tó ní bóyá ń ṣiṣẹ́ bóyá jogún owó bóyá ó kàwé bóyá ó kéwú náà ni wọ́n ti di gàrú ẹni tí ò ní kankan òun náà ti di gàrú kò sí kankan lẹ́yìn ọkọ yẹn lẹ́yìn ọlọ́run ọkọ yẹn náà ló tó kù látara ẹgbẹ́kẹgbẹ́ àwọn kọ́ṣe àwọn kèfèrí tí wọ́n ti mọ́kọ wọn lẹ́rú ahamiyatu ta'ati zawji ahamiyatu ta'atu zawjati li zawjiha wọ́n ní báwo la ṣe fẹ́ máa pàtàkì ìtẹ̀láṣẹ ọkọ alákọ̀ọ́kọ́ ta'atu zawji ubudiyyatun lillah ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ ìjọsìn ni fún ọlọ́run ọba obìnrin tí máa tẹ̀láṣẹ ọkọ rẹ̀ kìí sọkọ yẹn gangan òun ní ń tẹ̀lé ọlọ́run ọba ní ń tẹ̀lé àṣẹ ọlọ́run ní ń tẹ̀lé laysat ubudiyyatan li zawji kìí ṣe pé wọ́n ní kó wá dẹrú fọ́kọ ọlọ́run ọba wọn ní kó jẹ́rú fún ọ wá lè jẹ́rú fún ọlọ́run ó dìgbà tó ọba ń tẹríba fọ́kọ rẹ̀
ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn máa sọ lẹ́ni pé wọ́n ní ká máa gbàṣẹ lọ́dọ̀ ọkọ ẹni tí tàwa fẹ́ ṣe kọ́kọ́ wọn máa yọ̀ǹda ṣé ẹrú làwa ni ẹ kì í ṣẹrú ẹ kì í ṣẹrú èèyàn nìyí àwọn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó fi ọ̀nà yín àpọ́nlé yín nínú ayé ó fi sábẹ́ kẹ́ wà lábẹ́ ọkọ kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ láṣẹ ẹ máa wọ àwọn obìnrin tí wọ́n bá lọ́kọ yóò jáde lọ́bi tó wù yóò darí ńgbà tó wù ẹni tó bá wù ní ó wọlé wá bá ibi tó bá wù lòun náà lọ ní tó bá wù ní ó wọ̀ ní tó bá wù ní ó jẹ ní tó bá wù ní ó mu ayé wọn ò lójútùú. Ànábì ní walladhi nafsu Muhammadin biyadihi sallallahu alaihi wasallam Ànábì ní mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra tániyẹ Allah la tuaddi almar'atu haqqa rabbiha Ànábì ní sẹ́rí sallallahu alaihi wasallam Ànábì ní sẹ́rí obìnrin kò lè fún Ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ hatta tuaddi haqqa zawjiha títí tí ó fi fún ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ obìnrin tó bá ń fún ọkọ ẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ òun gan ní fún Ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ níta gbọ́ yìí ni pé obìnrin ò lè jẹ́ ní ire lọ́dọ̀ Ọlọ́run àfìgbà tó bá jẹ́ ní ire lọ́dọ̀ ọkọ ẹ̀ tọkọ bá ti sáyẹ̀nsì pé ọmọ lágbájá ìyá lágbájá obìnrin nìyẹn lọ́dọ̀ Ọlọ́run ẹni ire ni tí ń bá ń ṣe náfìlà lọ́sàn-án tí ń ṣe náfìlà lóru tí ń gbààwẹ̀ lọ́sàn-án tí ń ka Koran tó ha gbogbo kéwú ayé tán àwọn kan kéwú débi gàrú kéwú la ní wọ́n ké lẹ́mí ó fi rọ̀ àwọn tó wá ké débi gàrú ó ní ọlá ó ní gbogbo nǹkan ń ṣe jọ́sìn ń ṣe sàrà wọ́n ní ìbádà rẹ̀ ò létí ní tẹ́wọ́gbà àfi tí ọkọ rẹ̀ bá yọ́nú sí wọ́n ní ìbáàdà ni ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ bọ́lọ̀ ń ṣe pàṣẹ irun bọ́ pàṣẹ àwẹ̀ fóbìnrin zakat wà kímìnà sọláta wà àtìnà zaka wà àtọ́ìnà Allaha wa rasula Ọlọ́run ní ẹ máa kírun ẹ máa gba ẹ̀yin obìnrin o ẹ̀yin náà adáyín torí ẹ̀sìn ẹ máa tẹ̀láṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run ní kó máa tẹ̀láṣẹ ọkọ rẹ̀ irrespective gbogbo tó bá wù kó ṣe kíni kò ní kọ́ da nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi lé ní wọ́n ti sọkọ wọn di ráàgì tí wọ́n fi nulẹ̀ ẹlòmíì ó sì ní nǹkan kan o ògbójú nìkan náà ló ṣe kíní ńlóní yọ máa halẹ̀ mọ́kọ ẹ̀ yọ máa gbójú mọ́ yọ máa pariwo lé lérí nígbà tó dábìí sọ́láyé àwọn ìbáàdà tí máa ń jẹ́ kóbìnrin ó wà àlìjánà sallallahu alayhi wa sallam àwọn ìbáàdàtì tí obìnrin máa ń ṣe tọ́lọ́wọ́n fi ní kó wù yìí tó wá wù kó wù yìí tó bá wù nínú àlìjánà ànábì ka àwọn ìbáàdàtì yẹn ànábì ní idha sallatil mar'atu khamsaha gbígbà tí nǹkan àdìsí yẹn rí jama nígbà tí nǹkan lọ sàn ànábì ní idha sallatil mar'atu khamsaha tóbìnrin bá ti ń kírun wákàtí márààrún rẹ̀ wa sawmati shahraha tí sì ń gbààwẹ̀ Ramadan lásìkò rẹ̀ wà á fi tọ́jú farijaha tọ́dẹ̀ sọ abẹ́rẹ́ tẹ́nìkan kan ò débẹ̀ lẹ́yìn ọkọ ẹ̀ wà á tọ́ àti zawjaha tọ́dẹ̀ tún tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ tó tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ẹ̀rìn qila laha wọ́n sọ fún tọ́wádìí al-qiyama udkhuli al-jannata min ayyi abwabil jannati shi'ti èyí tó bá wù ọ́ nínú ojú ọ̀nà àlìjánná òun náà ní kó gbà wọlé ó ń kírun ìbáàdà ni ó ń gbààwẹ̀ ìbáàdà ni ó ṣọ́ abẹ́ ìbáàdà ni ó wá ń tẹ̀ láṣẹ ọkọ tó bá fi ẹyọ kan lẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọn ò ní kó mú yìí tó bá wò nínú àlìjánná o wọn ní a máa ma àwọn olóyìnbó ń gbé nìkan ní conjunction àbí ká ní kíní yìí àti nǹkan yìí wọn ní Ibrahim and Ahmad they have slept wọ́n ti ṣe kíní wọ́n ti sùn gbọ́dọ̀ sọ pé nìkan ò sún láwọn méjì tí wọ́n ní and àwọn òdìjọ́ yẹn papọ̀ wà àtọ́ àti zawjaha ń kírun ń gbààwẹ̀ ọ̀ṣọ́ abẹ́rẹ́ tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ kìí ṣẹni tí kò kìí ṣakírun má tẹ̀lé
àṣẹ ọkọ, kìí ṣe àgbààwẹ̀ má tẹ̀lé àṣẹ ọkọ, kìí ṣe aṣọ abẹ́ má tẹ̀lé àṣẹ ọkọ. ìtumọ̀ tó wà ń bẹ nìyẹn o. tọ́ba yìí lè fi títẹ̀lé àṣẹ ọkọ kún ìrun rẹ̀ àtàwẹ̀ rẹ̀ àti ìṣọ́ abẹ́ rẹ̀, wọ́n ní kó túṣe yìí tọ́ba wò nínú àlìjánná. níbo ni ó mú jama àwọn obìnrin wa níbo ni ó mú Jannatul Firdaus. ìtẹ̀lé àṣẹ ọkọ àti máa mú yàn wọ Jannatul Firdaus. èmi mọ wàhálà èmi mọ gbádùn tó wà nù ayé fún yín o ẹ̀yin obìnrin yìí. ìgbádùn wọn lọ́wọ́ nù ayé jama, ìgbádùn ayé ìgbádùn tíntín báyìí ni. wa ma mata'ul hayati dunya fil akhirati illa qalil. ọlọ́wọ́ ní gbogbo gbádùn tó wà nù ayé tẹ́ ń gbá yẹn àbí tẹ́ fẹ́ gbá yẹn tíntín báyìí ni nínú gbádùn ọ̀run. nígbà wọn tóbìnrin wọn fọ́ fún ní wọ́n ní kó choose ojú ọ̀nà tó bá wù ní àlìjáná. kí ló ṣe débẹ̀? ń tẹ̀ láṣẹ ọkọ. eléyìí náà ti tó fún yín. bá a bá sọ̀rọ̀ kankan mọ́ mi tá a bá dìde sí i ó ti tó fóbìnrin tó bá lọ́rọ̀ gbọ́. àmọ́ àṣetánì ò fi wọ́n sílẹ̀, yóò máa dà wọ́n láàmú, wọ́n máa kẹ́gbẹ́kẹ́gbẹ́. kọ́píkọ́pì ja'at imra'atun min nisa'il Madina. arábìnrin kan àwọn obìnrin Madina wọ́n rán sáà nàbì sallallahu alayhi wa sallam tashtaki min jihad rijal. ọwọ́ adọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó ní àwọn obìnrin Madina ló rán mi sí wa ànábì sallallahu alayhi wa sallam ipe àwọn obìnrin ilé làwọn wà. àwọn àǹfààní táwọn ọkùnrin ní nínú àwọn jihad àwọn ọ̀làǹfààní ẹ̀ ṣé èsì pé wọ́n ti ju àwọn lọ níwájú Ọlọ́run. àwọn ni wọ́n máa ń kírun jama, ṣé èsì pé wọ́n ti ju àwọn lọ níwájú Ọlọ́run. àwọn ni wọ́n máa ń lọ fún dáwà wọ́n lè ṣe wá sí káàkiri ṣé èsì pé wọ́n ti ju àwọn lọ níwájú Ọlọ́run ọba. wọ́n tún láwọn àǹfààní míì táwọn ò ní gẹ́gẹ́ bí obìnrin. wọ́n ń jowó kọ́ yẹn jama, wọ́n ń jowó àwọn ọkùnrin. qala laha ar-rasul, anabi wa sọ fún arábìnrin yẹn pé akirihi nisaha anni as-salam, padà sí ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin ilé tí wọ́n rán ọ sí mi nílùú Madina, bá mi sọ fún wọn pé àlàáfíà Ọlọ́run yóò máa bá wọn. wa quli lahunna, bá mi sọ fún gbogbo wọn yìí pé inna ta'ata zawji, ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ wọn ta'dilu ma hunalik, ó ṣe déédéé gbogbo ládàá táwọn yẹn rí ní jihad, ó ṣe déédéé gbogbo iṣẹ́ rere táwọn ọkùnrin ń ṣe tẹ́yìn orí ṣe, ó ṣe déédéé gbogbo ìbádàtì táwọn ọkùnrin ń ṣe tẹ́yìn orí ṣe, ó ṣe déédéé gbogbo ìjọsìn táwọn ọkùnrin ń ṣe tẹ́yìn orí ṣe. tẹ́yìn bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ yín lẹ́fù kan náà lẹ́sẹ̀ kínní, lẹ́fù kan náà lẹ́ máa wà. ìtẹ̀lé àṣẹ ọkọ ọ̀dẹ̀ gbé wọn ga lọ sí lẹ́fù àwọn sàhábì ànábì tí wọ́n bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. ẹ ọmọ tá ànábì fi parí ọ̀rọ̀ yẹn, ànábì ní wa qalilun min kunna taf'aluhu, ànábì ní àmọ́ díẹ̀ nínú yín ni ó lè tẹ̀lé àṣẹ ọkọ. nígbà yẹn ni o wọ́n ní díẹ̀ nínú wọn lọ́wọ́ ń gbà wọn. nítorí ànábì sọ òdodo ni, ànábì ní díẹ̀ nínú yín lè tẹ̀lé àṣẹ ọkọ. díẹ̀ nínú yín ni ó dé level yẹn, torí obìnrin máa ní agídí naturally, follow come ni naturally, ó ṣe agídí tinú mi ní ṣe bó ṣe wù mí ni, yóò mọ lọ́ṣẹ́rìn mọ́ lọ́wọ́, yóò fẹ́ sọ dìgbẹ̀wò dání, yóò fẹ́ mọ darí ilé mọ́ lọ́wọ́. nature àwọn obìnrin ká má bínú o. ìwọ lọ sọ pé irọ́ o, ar-rijalu qawwamuna ala an-nisa, èmi lọ́lọ́run fi sọ̀gá. ilé iṣẹ́ tí ó bá lọ́gàá kí ni máa ń ṣẹlẹ̀ mẹ́? wọ́n ní kò sí head, wọ́n máa collapse. ọ̀gá yìí náà wọ́n ní ọ̀yá ṣe báyìí ọ̀yá dọ́kànlá ọ̀yá meeting wá kí n lè sọ ọ̀yá. èyí ò mí ìgbé ká má ba yín ṣe ìmọ̀ràn ńlẹ́ o, àjọgà yín ò ní ká má gba ọ̀rọ̀ yín tó bá bàlá ká ìmú, àmọ́ àṣẹ ọ̀dọ̀ wa ní ò ti máa wá. company tí ó bá ní head yọ padà fold up, àbí kí ọ̀gá méjọ wà ní company, wọ́n ní eléyìí lè sáyìn kẹ́ kọjá tọ̀hún sí ó lè pàdé yín kó lè wọ̀n fara mọ́. ẹ̀yin gbọ́rù company yẹn rí ilé ọ̀dàrú tọ́gà bá ti gbé méjì tí ìmọ̀ bá ti gbé méjì mọ́sálásí kí ni mọ́ ṣẹlẹ̀?
wọ́n padà mọ́ tó láwà nílé ara wọn. ilé kéwú school university five chancellor kan náà làwọn ní tọ́wọ́ ti gbé méjì oyè university kò lè lójútu igbákejì ni ọ̀yà ní ni ó ní ṣe ìtọ́ga sọ nìyẹn àní choice òun lọ́gá wa. ìyàwó ò gbọ́dọ̀ dọ́kọ nínú ilé, ọkọ ò gbọ́dọ̀ pé méjì, aláṣẹ ò gbọ́dọ̀ pé méjì nínú ilé. gbogbo àwọn obìnrin wọn gbọ́dọ̀ understand ẹ̀ tí wọ́n fẹ́ succeed nínú ayé tí wọ́n fẹ́ wà lìjánà lọ́rùn. al-mar'atu salihah, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, ẹ̀yin alájà alájà lọ́jà, ìgbà tó bá wù ní ọ lọ́jà, ìgbà tó bá wù ní ọ wọlé. ọkọ rẹ̀ ò ní control nínú ayé ẹ̀ mọ́. ó léwo kéèyàn máa wo ọkọ bíntín kọ́dà bí òṣòwò lọ́wọ́ rẹ̀ bí ti tẹ́lẹ̀ mọ́, kò gbọ́dọ̀ kéré lójú ẹ. ọkọ máa tóbi lójú yín nítorí pé Ọlọ́run bá aláà ló gbé tóbi bima faddala Allahu ba'dahum ala ba'd. lẹ́yìn ni Ọlọ́run ní kọ́ máa jọ́ga fún yín, ẹ gbé sípò ọ̀gá tó jẹ́ yẹn, kọ́dà kọ́ máa sí owó lọ́wọ́ rẹ̀ tó ti yín, kí nǹkan máa dàbí tẹ́lẹ̀ mọ́. èyí ò jábọ́ nínú kò tọ́wà, ẹ mọ̀ mọ́lẹ́dì pẹ̀lú ẹ̀. obìnrin dáadáa lọ́dọ̀ Ọlọ́run, àwa ní àwọn sifat, àwọn ìròyìn qualities tá a máa fi mọ obìnrin tí ó bá fine, àbí tóbìnrin bá nìkan báyìí tó bá nìkan báyìí ó fine, àbí obìnrin tó dáa, obìnrin dáadáa Ọlọ́run ọba aláṣàlàyé rẹ̀ al-muti'a, òun náà lóbìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀. Ọlọ́run ọba alá ó mú àṣẹ ọkọ lára quality tóbìnrin ní nínú gbogbo quality tó wà lára obìnrin. àṣẹ ọkọ nìkan lọ́lọ́run ọba rí fáàsì pé obìnrin tó bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ òun lóbìnrin tó dáa. tó bá wá tó wá lẹ́wà kún ó ti wà ní àlùjánnà ayé. ó bá tó wá ní arísìkí ọmọ ìyá mi kò ní fásitì rẹ̀ dáwọ́ làwọn. irú ẹ̀ làwọn Khadija ìyàwó Ànábì sallallahu alaihi wasallam. gbogbo tó wọn àti owó ńlá tí ń bẹ lọ́wọ́ Khadija a máa sọ fún Ànábì pé èwo ni ká ṣe. gbogbo àwọn tó bá jẹ́ ọkùnrin tọ́lọ̀ máa ní kí wọ́n níyàwó tọ́lọ̀ ń fún lówó, tóbìnrin yẹn wá ń tẹ̀lé àṣẹ wọn, ẹ ní mọ̀ pé bàbá yẹn kó lówó yẹn, ẹ ní mọ̀ pé bàbá yẹn kó lówó yẹn. torí gbogbo tó a ti fẹ́ ṣe àní ẹja alájí òde ẹjí ká bu òde àwọn ọmọ àlìjánnà nìyẹn. wa qalilun min kunna taf'aluhu. Ànábì ní àwọn wọn pọ̀ níjọ́ wọn ò dẹ̀ pọ̀ nísìnyá. ìdábẹ́ lọ́ni kọ́ lọ́n fìyàwó tiwa náà sáàrin wọn. ìwọ náà tó ń gbọ́ mi ó tó gẹ́ enough is enough. ìwọ náà ra jàre lọ́dọ̀ Ọlọ́run, ra àlùbáríkà fáwọn ọmọ ẹ̀, ra fọkànbalẹ̀ fún ayé ẹ̀. Ọlọ́run bá ní fasaliha, Ọlọ́run bá ní àwọn obìnrin dáadáa lọ́dọ̀ èmi Ọlọ́run ní jamilat, kò ní adabiyat mutakofat. Ọlọ́run ní àwọn arẹwà, àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn tí wọ́n ń kàwé, àwọn tí wọ́n ń kéwú, àwọn tí wọ́n ń lọ́lá. Ọlọ́run ní saliha fasalihatun qanitat. Ọlọ́run láwọn obìnrin tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ, àwọn ní obìnrin rẹ̀. Suratu Tahrim lọ́lọ́run ti sọ. tí wọ́n náà bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé obìnrin rẹ̀ ni ọ́. tó o bá tẹ̀lé àṣẹ ọkọ, gbogbo tó wà kó ní nínú oore tọ́lọ́mọ ṣe fún yàn èso obìnrin rẹ̀. orí tọ́lọ́run sọ ni òun lòdòdó náà. torí obìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ, ìgbádùn ní fọ́kọ, ìgbádùn ní fóun náà. ọ̀pọ̀lọpọ̀ fìtínà táwọn obìnrin ń kojú lé ọkọ lẹ́yìn tó fi ń fọkọ lẹ̀ tí wọ́n fi ń béèrè kólé o. ẹ bá padà wá dáadáa ẹ rí i pé àìtẹ̀lé àṣẹ ọkọ ni. ẹlòmíì ilé ọkọ kẹrin lọ́wọ́ yìí, wọ́n lè jáde lákọ̀ọ́kọ́, èkejì náà wọ́n náà tó ń bọ́ndù ẹ̀ jáde, ẹ̀kẹta wọ́n tó ní ó ti tó sọ wọn, ẹlẹ́ẹ̀kẹrin náà ti tó ń fàjẹ̀gbọ́n bẹ̀ lọ́wọ́ báyìí.
ọlọ́wọ́n bá ní fasọ́lẹ́hà ọlọ́wọ́n bá ní àwọn obìnrin dáadáa qanitat ìlà àwọn obìnrin tó ń tẹ̀ láṣẹ ọkọ hafizati lil ghaibi bima hafiza Allah táǹsì tó ń sọ abẹ́ wọn tọ́lọ́wọ́n bá láti sọ fún wọn. zakara Allahu sifati khairin nisa wọ́n ní khairun nisa the best wife obìnrin tó dáa jù àwọn obìnrin tó dáa jù nínú ayé Ọlọ́run bá ń ròyìn wọn ní Quran suratu Tahrim Ọlọ́run bá ròyìn wọn suratu Nisa ní tala kọ́kọ́ tí mo kọ́ sọ yẹn fasalihatu qanitat suratu Nisa Ọlọ́run wá ń sọ nínú suratu Tahrim Ọlọ́run bá ń sọ fún àwọn ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run ní àwọn ìyàwó Ànábì àwọn kan nínú wọn gúrùpù ara wọn ni àwọn tóbìnrin bá ti pé méjì mẹ́ta wọ́n máa ní kákọ́sì kéde pé wọ́n kórìíra àwọn yòókù náà o àmọ́ yóò láwọn nǹkan tí ọ̀rọ̀ wọn ṣe kíni tọ́rọ̀ wọn máa ń wọ̀ dáadáa àwọn kan nínú wọn wọ́n á bẹ̀rẹ̀ sí hànábì lẹ́mà pẹ̀lú owú náà ni ó owú ni ó kéde pé wọ́n bá nábì ìjà owú wọ́n á ro àwọn ẹjọ́ yìí tí wọ́n fẹ́ máa dáfì tí náà lẹ̀ ọlọ́wọ́n bá aláwa sọ aya kalẹ̀ òfin náà Jibril ọlọ́wọ́n bá ní asa rabbuhu in talaqakum ọlọ́wọ́n bá ní ó kù díẹ̀ o tí ànábì bá kọ̀ yín sílẹ̀ tí ànábì bá fi lè kọ̀ yín sílẹ̀ gbogbo yín sallallahu alaihi wasallam asa rabbuhu in talaqakum tí ànábì bá fi kọ̀ yín sílẹ̀ tọ́ba yọ̀ǹda yín pẹ̀lú owó kówí tẹ̀ ń jà yìí ẹ̀rí wọ́n ń jẹ owó ńlẹ̀ ànábì wọ́n wá fẹ́ ní depression nítorí owó tí wọ́n máa jẹ tọ́ máa rẹ́rìn sórí ìwọ́n tó bá lè fi owó rẹ́rìn wọ́n fẹ́ yàwó méjì dé ó lérè ẹyọ kan yẹn torí pé ìkà ló pè kọ́lá gbà mí ò lè máa pè lájẹ èyí tí sàjẹ owó ní segin owó ní jẹ èyí dáadáa ni. náà ní ìyàwó ànábì tí ànábì bá fi lè kọ̀ yín lẹ̀ pẹ́lẹ́ tọ́ba yìí lè kọ̀ yín lẹ̀ pẹ́rẹ́ ayùbẹ̀dẹ̀lahu azwajan khayran minkun èmi ọlọ́run ọba máa fún ní àwọn ìyàwó tó dáa jù ẹ̀yin lọ the best wives máa fún ànábì wọ́n máa rìn wá bà ànábì tí wọ́n bẹ́tà gbogbo yín obìnrin tó dáa ju àwọn ìyàwó ànábì lọ nínú ayé yìí náà ọlọ́run ní òun máa fún ànábì tí wọ́n bá sọ wá gbé jẹ́ mọ́ ọlọ́run wa ń sọ quality àwọn obìnrin yẹn àwọn obìnrin tó dáa yẹn wọ́n ní muslimatin wọ́n ní islam mu'minatin wọ́n ní iman qanita wọ́n dẹ̀ mọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ẹ wo quality sí àwọn obìnrin dáadáa taibat àmọ́ túbá tẹ́máṣẹ́ wọ́n máa bẹ ọkọ tẹ́máṣẹ́ mistake abida wọ́n máa ṣe bádà lọ́sàn-án wọ́n máa ṣe bádà lóru sáìhà wọ́n máa gbààwẹ̀ thayyibatin wa abikara ọlọ́wọ́n bá ní ìbẹ́nu wọn tí wọ́n jẹ́ adélébọ̀ yín sì ń bẹ́nu wọn tí wọ́n jọ ọmọge àtẹ̀yìn jẹ́ adélébọ̀ kò ní kọ́ máa wà nù àwọn the best wife tọ́ba ti láwọn quality tá a ṣe kíní taka yẹn ẹlòmíì kọ́ fẹ́ adélébọ̀ òun ló máa pè rẹ̀ ẹni tó ti lọlé ọkọ kan tó ti darí àbókù tọkọ yẹn ti kú òun ló lè bá ọ gbé pẹ̀lú bá a ṣe dá ọ tọ́ba fẹ́ ọmọge tí ò lọlé ọkọ rí ẹ máa jà tọ́lá àwọn láwọn dáadáa kan tó jẹ́ pé o ò lè rí lọ́wọ́ ọmọge àwọn ọmọge kan sì ń bẹ tọ́lọ́run fáwọn náà ní dáadáa kan tó jẹ́ pé o ò lè rí lọ́dọ̀ ẹni tó ti márì rí ọmọge lọ́jẹ́ ni àbọ̀jẹ́ adélébọ̀ kọ́tà ti jẹ́ muslimatin mu'minat kọ́tà ní islam ó dẹ̀ ní iman kọ́wá jẹ́ qanitat kọjá ní tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ tó bá fẹ́ opó àbí adélébọ̀ tí ń tẹ̀lé àṣẹ ọkọ ọ gbàgbé ipe ọmọge lèyàn máa ń fẹ́ kí lè fẹ́ sà bẹ́ẹ̀ ṣe wí náà èmi náà ti fara mọ́ sà bó lẹ́ ṣe fẹ́ sà ẹni kí n má lọ mo ò ní lọ mọ́ mo ti lọ mọ́ níbi ẹ̀ ti sọ ẹni kí n gbé fóònù yẹn wá mo ti fi sínú abẹ́ ṣẹ́ẹ̀fù yín ẹni kí n má ba alágbájá sọ̀rọ̀ ẹ mọ́ láti gbà yẹn èmi àti àsọ̀rọ̀ mọ́
bẹ́ẹ̀ sì ni tó bá pàdé ọmọge tọ́jú ọmọ tó lẹ́kọ̀ọ́ tó náà jẹ́ ẹni rẹ̀ ọ̀hún wò pé látijọ́ Yorùbá ti má rí tipẹ́ ló sì jẹ́ pé ìhà tí àwọn ìyàwó bá kọ sí ìyàn lèyìn máa fi ń dájọ́ báwọn obìnrin ṣe rí ẹni tó bá ń pàdé àgbákò yóò ní gbogbo àwọn obìnrin alágbákò náà yóò ní alágbákò náà ọ̀kan jọ ni wọ́n ní ọ̀fẹ́ ìyàwó mi ní abáàdìfá alọ́ndàwọ̀ ni wọ́n ní sẹ́nẹ̀rẹ́ ń bẹ ní àwọn yẹn sá wọ́n ní sẹ́nẹ̀rẹ́ ń bẹ ní àwọn yẹn sá Allahu Akbar wọ́n sàgbákò ni tó bá pàdé ọmọ dáadáa gbogbo àtàlọ́ ọmọ dáadáa tí ń tọ́jú wa ọlọ́mọdé wọn yà yà kúyà o gbogbo àwọn tí wọ́n ti kọ́sẹ́ lẹ̀ ọlọ́run mọ́tàbà tọ́ wọn náà ṣe wàláhì kò sí gbádùn fún yẹn nínú ayé tó bá ti níyàwó tó dáa ìbànújẹ́ ni kọ́lá àwọn olè láti yọrí àfi tọ́lọ́run bá fẹ́ torí eré yìí ò ní pé ọkàn ó kún fọ́fọ́ fún depression bọ́ wà nulẹ̀ ọkàn ò ní balẹ̀ bọ́ jáde tọ́ wà ń ta tọ́ rántí ẹ̀ pé mo ṣe rántí ìyàwó mi ò ní kọlù ẹ̀ torí gbogbo ntọ́ wa ní kó ṣe ò ní dáhùn tí a bá fẹ́ fẹ́ yàwó àwọn nǹkan yìí ni ká máa bẹ lọ́wọ́ bá kọ́lọ́hún fi sára ìyàwó wa àwọn tá a sì ti fẹ́ náà ká máa bẹ lọ́wọ́ kọ́lọ́hún bá yá àwọn ìyàwó wa padà kó fún àwọn qualities yìí sún wọn la kí wọ́n jẹ́ muslimatin mu'minatin qanitatin ta'ibatin abidatin sa'ihatin thayyibatin wa abikara. ọlọ́ni máa kó àwọn obìnrin yẹn fún un níbẹ̀ ni wọn tó jẹ́ ọmọge yìí sì níbẹ̀ ni wọn tó jẹ́ adélébọ̀ àmọ́ èèyàn dáadáa ni wọ́n ó lóore ju àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ yìí lọ. àjẹ́ pé obìnrin tó jẹ́ obìnrin dáadáa tó rí ń bẹ lára ẹ̀ tó jẹ́ ní eré àwọn qualities yìí á bà lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀ òun náà ni qanitat yóò máa tẹ̀lé àṣẹ ẹ̀díkídádì yẹn ó dé ìrẹ́ ẹ̀ máa débi kíní yẹn o ẹ̀díkídádì ó dé o ẹ̀díkàbò ó dé o yóò máa sọ fáwọn ọmọ rẹ̀ pé mo tó bẹ́ẹ̀ o obìnrin mélòó ní sèyìn mọ́ kí ni ó ṣe tó bá dé lọ́pọ̀ kí ni ó ṣe ìwọ náà tó ń sọ yẹn náà á bẹ̀ lọ́n fún ọ náà ní kọ́ lọ́n yẹ ọ padà sí dáadáa. kullu mutazawwijatin laha ikhtiyar min al-janna wan-nar arábìnrin kan wá kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá bí abukata kan lọ́rọ̀ nílé anabi wọ́n wá ń lọ padà anabi wa ní sallallahu alayhi wa sallam anabi ní wa qala laha adhatu ba'li anti sí wọ́n ní baálé baal nínú àwọn èdè Lárúbáwá tó di Yorùbá nìyẹn baálé adhatu ba'lin anti anabi ní sí wọ́n ní baálé sọ lọ́kọ torí anabi rí lẹ́lẹ́sìn ó bóra dẹ́dẹ́ ó lọ ní kọ́ọ̀bù gbogbo ẹsẹ̀ kínní gbogbo ẹ̀ parí síbẹ̀ qalat na'am ó ní bẹ́ẹ̀ ni ó ní márìdì lòun òun lọ́kọ qala anabi ní kayfa anti lahu báwo ló ṣe wá ń ṣe pẹ̀lú àṣẹ rẹ̀ qalat ma'aluhu ay la ataraddadu fi ta'atihi ìtumọ̀ ma'aluhu ni ẹ̀ ma'aluhu èmi kò kí ronú padà lérí ìtẹ̀láṣẹ tó bá ti sọ báyìí èmi ń tẹ̀lé anabi ni ó ní illa ma ajistu anhu àfẹ́yí tí ipá mi ò bá ká láti ṣe ọyọ rẹ mi àárẹ̀ yẹn ò jẹ́ kí n lè ṣe àfi tí ipá mi ò bá ká láti ṣe nìkan àmọ́ tí mo ní kápá láti ṣe nǹkan àṣẹ rẹ̀ rí anabi ní fanzuri aina anti minhu anabi ní tó sọ yẹn wọ́n lọ mọ bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ní kọ́ máa lọ lè wo ìhàtọ̀ kọ́sọ́kọ́ ẹ̀ fa innama huwa naruki wa jannatuki ọkọ̀ yẹn náà làlìjánná rẹ̀ òun náà ní náà rẹ̀ ìyọ́nú rẹ̀ ló fi wà lìjánná ìbínú rẹ̀ ló fi wọ́ná. ẹnìkan sọ sítórì kan fún mi jóni ìyàwó méjì ni ìyáálé yẹn wá jẹ́ olóríire ká máa ń pè kàn yókù nínú ilé ọlọ́mọba kẹ́ ó ti kú tí ó bá ṣe kínní tí ó bá ṣẹbọ ọkọ wa gbé lọ́tẹ̀ lẹ́yìn ìgbà tó ti hàn ọkọ léèmọ̀ tó ti dà á láàmú ọkọ sàgbàdà gbé lọ́tẹ̀ àwọn èèyàn sunkún ọkọ sunkún
ọkọ wa padà wá sílé ó wá báyàwó lálẹ́ ẹjọ́ yẹn ó lè báyàwó nínú yàrá tiẹ̀ pé òun fẹ́ ṣe súnà ó lè ṣe súnà lálẹ́ ẹjọ́ tí wọ́n ṣe jànáza ìyálé ó ní kí lóun fẹ́ dárò rẹ̀ fún ọlọ́run yọ wàhálà kúrò nínú ayé tòun wọ́n máa gbádùn ayé lókùn báyìí fìtínà ti ṣe kíní fìtínà ti lọ Allahu Akbar obìnrin mi ti bá a débẹ̀ báyìí sọ̀rọ̀ pé ìwárìrì pé a lọ sàárè ó ní kò mú un ó lè pàdé ọlọ́run bá pẹ̀lú iṣẹ́ rẹ̀ ẹ ṣe dáadáa o torí èní kọ́ torí àlàáxírà torí ọ̀la ibi tá à ń lọ yẹn pàtàkì mo ṣe tú ọ̀run rẹ tí wọ́n tú àwẹ̀ rẹ wò tí wọ́n tú sàká rẹ bẹ́ẹ̀ náà wọ́n tú ìhàtọ̀ ọkọ sí ọkọ rẹ̀ Ànábì ní máa lọ arábìnrin yìí lọ́lẹ̀ wọ́n náà àbí kò sí wàlìjánà tó bá ti rí yọ ní ọkọ ọwọ́ wàlìjánà tó bá ti rí bínú rẹ̀ iná lọ padà wọ̀ tí ò bá jẹ́ lẹ́bọ ó lè padà wá lọ́lẹ̀ bá wọn yókù lájánà o àbáyọ kọ́kọ́ jìyà ìmọ̀tọ́ hàn ọkọ yẹn. sọ́wọ́dù tó àti zawj ẹ̀yin ìyá wa yìí sisters wa a máa bẹ̀ yín a máa rọ̀ yín a tó máa ṣàdúrà fún yín kọ́lọ̀ bá yín padà sí dáadáa ẹ má jà tán ra wa qalilun minkunna taf'aluhu àwọn díẹ̀ kọ́dà ẹlòmíì kéwú débi pé gbogbo táǹkà yìí gbogbo ẹ̀ ló ti há sórí ní àdìsí tí ń ṣe kínká yẹn bàbá Albani lọ́sàn áhà rẹ̀ ọ wà nínú Sahih Bukhari àti Muslim ọ wà kú lílò àwọn míì kéwú lóbìnrin táwọn ọkọ gbádùn wọn o ìmí tó nìyẹn o ibi ìyàwó mi mo fẹ́ kọ́ ọmọ wá sí madrasa ọ̀dà bẹ́ẹ̀ wá tún bẹ́ẹ̀ lọ́n kọ́lọ̀ ǹjẹ́ ọmọ tẹ̀lé ní tí máa ń ṣe kínní ní tí máa ń ké. sọ́wọ́dù tọ́wọ́ ti zawj wọ́n ní àwọn bo láti máa tẹ̀lé àṣẹ ọkọ àti ṣàlàyé ní tí wọ́n ń pè ní ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ àti ṣàlàyé ọlá tó wà fún ọkọ nínú ilé lórí ẹ̀yin tẹ́ bá pẹ́ dé class ọlá tó wà fún ọkọ tóbìnrin ó fi mọ̀ pé ọkọ pàtàkì nínú ilé àti ṣàlàyé lẹ́yìn náà àwa ṣàlàyé bóun ní ìtẹ̀lé àṣẹ ọkọ ṣe tóbi tó nínú ẹ̀sìn wa nítorí wá kù nísìn òun náà ni pé àwọn nǹkan wo lóbìnrin ọmọ tẹ̀lé àṣẹ ọkọ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ fil-wajibati diniyya gbogbo tó bá ti jẹ́ ọ̀ranyàn Ọlọ́run tó jẹ́ tẹ̀sìn tọkọ rẹ bá ti pa ọ́ láṣẹ dandan ni kó tẹ̀lé tó bá fẹ́ jẹ́ obìnrin dáadáa lọ́dọ̀ Ọlọ́run àsìkò sọláàtì tó kọ́ dẹ̀ dìde mo fẹ́ parí irun tí ń dì yìí kí ni ń jẹ́ báyẹn mo fẹ́ sáré tajà tí ń ta lọ́wọ́ ajé àwọn ìbò lẹ́ ń lọ bá wa sọ̀rọ̀ mọ́ ọkọ mi ní tásìkò ní bá ti tó yín gbọ́dọ̀ sí kínní yín gbọ́dọ̀ sí nǹkan mi mọ́ ọmọbìnrin dáadáa ni bọ́kọ̀ ọ̀kan aláṣẹ tẹ́lẹ̀ ẹ dákun ṣé ọ̀rọ̀ yẹn kì í irun ọ̀rọ̀ yẹn ni àmọ́ àfikẹ́ tó máa pa wọ́n láṣẹ ọlọ́ni wa'mur ahlaka bis-salah ọlọ́ni ẹ máa pàyàwó yín láṣẹ àtàwọn ọmọ yín wastabir 'alayha ẹ dẹ̀ ṣe sùúrù fún wọn torí wọ́n lágídí àtọmọ àti ìyàwó wọ́n máa ń lágídí lérí irun ẹ bá jí wọn tó sùn padà ọlọ́run ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ tó tún wọn jí ẹ má jẹ́ ó sún yín tó bá padà yẹ padà mọ́ wọn la. àwọn Ramadan ó ti dé o ẹ jẹ́ àgbà àwẹ̀ o ọlá ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ èyí tó jẹ́ náfìlà náà ọ̀rọ̀ yẹn ni kó tẹ̀lé àṣẹ ọkọ ẹ máa kàṣíkàrù láàárọ̀ lẹ́yìn àṣùbà lẹ́yìn àṣùsùn obìnrin gbọ́dọ̀ máa ṣe nítorí ara rẹ̀ àti nítorí pé ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọmọ apá aláṣẹ kọ́ máa sókun ẹbí ti tiẹ̀ àti tiẹ̀ náà àbúrò dádì ẹ̀ tí ọ̀n bájà yẹn mo fẹ́ kó stop ẹbí nìyẹn ò kọ̀ dá o má jákun ẹbí o kóbìnrin ó sì ní ọlọ́run pa mí láṣẹ àmọ́ gbà tẹ́ ti sọ yẹn èmi náà ṣetán láti sókun ẹbí ẹ̀ kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nínú ẹbí tọkọ màmá mi ọ̀n fẹ́ nǹkan báyìí ó ní kọ́ bá òun ṣe nǹkan báyìí kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ nígbà tí ọkọ bá lálejò àwọn obìnrin kan ń bẹ nínú ayé tó jẹ́ pé tẹ́ bá jí wọn ní aago kan òru wípé ẹ lálejò láago kan bóyá àlejò kan ti ń bọ̀ tí kò sọ fún yín àbó ti sọ fún yín ẹ̀yin di gbàgbé kẹ́ ẹ sọ fáwọn ará lé wípé kí wọ́n dáná ọwọ́ wọlé láago kan tẹ́ bá jí lérí bẹ́ẹ̀dì pé mo lálejò
yóò ní alhamdulilayi ṣe ayana bada ma matana wa ilayhi nushur kí ni wọ́n fẹ́ jẹ Allahu akbar ọlọ́mọdé yà yín re kìí ṣe nítorí ọkọ yẹn ló fi béèrè bí kí ni wọ́n fẹ́ jẹ nítorí Ọlọ́run ipò òun sáà ń wáyọnu arákùnrin ọba pé tí wọ́n bá ti yọ́nú sóhun Ọlọ́run ṣe kí ni Ọlọ́run máa yọ́nú sóhun ọ̀dà wọn lálejò wá ní wọn fẹ́ jẹ ìyẹn lágo kan yóò ní ṣe ẹ̀rá sobọ̀ ńgbàtẹ́ ń bọ̀ sísun wà nílé ẹ lọ lé bẹ́ẹ̀ òní machine tí ó fi gun yẹn o yọ̀rọ̀ àmọ́ gun wẹ́rẹ́wẹ́rẹ́ nínú kitchen kọ́ mọ́ tó ń jí àwọn neighbor yọ̀wọ̀n mọ̀ gun yẹn láyé ní information ẹ ti sọ fóbìnrin mi ìpàlejò ń bọ̀ òun náà ti mọ̀ nígbà wọn bá sì dé yóò ní èmi mọ̀ ti gbàgbé ẹ̀yin gbà tó ti wá rántí kọ́ bó sí kitchen òun ò sí ẹ̀ lè ra búrẹ́dì dání àti ẹyin lọ́dọ̀ àwọn mọ́lá ni ẹ̀ lè ra ṣèrè kẹ́ fi sínú búrẹ́dì ẹ̀ lè ra mìíràn fún wọn ní bus stop ilẹ̀ ti súnà wọn obìnrin tí máa ń sọ báyẹn máa bẹ lọ́ọ̀lẹ́ lérí Ọlọ́run yí padà sí dáadáa kò rí àṣẹ ìyẹn sáṣẹ Ọlọ́run lọ́jọ́ kọ́ ọmọ rẹ lójú tó bá rí àṣẹ ìyẹn sáṣẹ Ọlọ́run àṣẹ ọkọ àṣẹ Ọlọ́run Ọlọ́run ọba aláàlú ní ká máa tẹ̀lé àṣẹ wọn Ọlọ́run ọba aláàfin sọ pé wọ̀nyí ni atọ́ ànàkùn Ọlọ́run ọba ní má ti ń tẹ̀lé àṣẹ yín fala tabigu alayhinna sabila Ọlọ́run ní ẹ má yàn wọ́n jẹ́ o ẹ má kọjá àlàlẹ́ wọn lérí inna Allaha kana aliyyan kabira ọba yín ó tóbi jẹ́ yín náà lọ ọmọ handu yín o ọmọ gba yín mú o ọmọ fìyín nàkànàkà lẹ́yìn ìgbà tó ti ń tẹ̀lé àṣẹ ẹ wo Ọlọ́run ọba alá ó wá tó sẹ́yìn àwọn obìnrin àwọn kọ̀nìtáàtì Ọlọ́run bẹ lẹ́yìn wọn àtàwọn ọkọ̀ gan tó bá hàn wọ́n lè mọ̀ Ọlọ́run máa dì pẹ̀lú ẹ̀ nítorí wọ́n ti tóbi nínú wìláyà wọ́n ti tóbi nínú ipò wòlíì ara tóbi ní fẹ́ ya wòlíì nìyẹn kìí ṣe irun àtàwọn ẹnìkan máa wọ jàlibáàbù látọjọ́ yìí náà ni o ti wọ áàfù mọ́ àbí kò ti lọ skáàfù mọ́ torí òfin Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì ta'atuhu fil ifaf kóbìnrin ọmọ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ tọkọ bá ní òun fẹ́ ṣe àṣepọ̀ pẹ̀lú ẹ̀ léyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtaya Ànábì ní idha da'a ar-rajulu imra'atahu ila firashihi Ànábì lè géye obìnrin tó bá jẹ́ pé ọkọ rẹ̀ bá pè wá sí orí ibùsùn falam ta'tihi ọwọ́ akọ̀jálẹ̀ pé òun ò wá èmi tí mo ní kẹ́ fún mi lówó tẹ ní owó ti délẹ̀ èmi ò ráyè ẹlòmíà sọ pé kò wo òun léni ẹlòmíà sọ pé sóúnjẹ ni mo ní ó jẹ oúnjẹ lọ ó jẹ oúnjẹ lọ tóun bá dé òun dùn pé bí ń pààyàn lọ bí bá pààyàn lálẹ́ yẹn lé sísú dàrọ̀ Ànábì yege yìí obìnrin tí ó bá dọ́kọ ẹ̀ lóhùn fàbáàtà gàdìbáná ọkọ yẹn wà lọ́lẹ̀ sùn lẹ́ni tí ń bínú gàdìbáná ní àléhà ọkọ yẹn wà lọ́lẹ̀ sùn lẹ́ni tí ń bínú lélẹ́rí láàánátì hal màláìka àtà tòṣìbíhà gbogbo àwọn màláìka Ọlọ́run tọ́lọ̀ ń dá wọ́n máa gbé ṣépè ní tí ló fi mọ́ obìnrin táwọn màláìka ṣépè lé yọ́ta lọ́jà ẹ̀yin ẹ̀sọ́ tí ó gbé kalẹ̀ jọ́ta bọ́ bá tà tán jẹ̀mọ́ tó bá pa owó padà sọnù yọ́ máa ní àgbà náà ń wọ owó òun kò ní mọ̀ pé àwọn màláíkà ti ṣépè ní lóhùn obìnrin táwọn màláíkà ṣépèlé yóò bímọ rẹ̀ kì í mọ̀ sáwọn afáwọn ni wọ́n ṣépèlé ní wọ́n láwọn afáwọn ṣépèlé yẹn gan yọ sálọ kájọ wá pé àwọn màláíkà tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n sùn níta náà bí dẹ̀ sọ yẹn bó ṣe rí nìyẹn gbogbo obìnrin tó bá ti kọ orun fọ́kọ ẹ̀ àwọn màláíkà máa gbé ṣépè mọ́júmọ́ àfi tọkọ yẹn bá yọ̀ǹda rẹ̀ lóko àmọ́ kọ yẹn bínú inú bí àwọn màláíkà ṣépèlé tílẹ̀ ó fi mọ́ nínú ẹgbàá wa kan wọ́n ní tọkọ rẹ̀ ó fi yọnu ilẹ̀ ọba àmọ́ tọkọ ọba ti yọnu wọ́n sì máa ṣépè lọ́nà kí ṣe àwàdà o al-Bukhari wa Muslim authentic hadith ni illa fi halati nifas àfi tóbìnrin ní ma ẹ̀jẹ̀ haid mẹ́sìrìsàn àbí ọ̀sẹ̀ bímọ ẹ̀jẹ̀ ò tí ì dá nìkan lọ́bọ́ lọ́wọ́ ìpè yẹn àbọ̀ rẹ̀ láàárẹ̀ tí ò lè láǹfààní láti ṣiṣẹ́
àárẹ̀ máa ń débẹ̀ ńgbà mi yóò dẹ̀ ti ba ọkọ ńlẹ̀ yóò máa ní bẹ́ẹ̀ ṣe rí mi ìgbádùn ọkọ náà ó yẹ kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ṣe sùúrù ní ẹnìkan náà sáà ń bẹ lẹ́wọ̀n láti ibi 20 ọdún tí ò rí ìyàwó ẹ̀ àbọ̀ ọ̀kan náà tó ní ẹ 20 years ago kí lóun náà ṣe ó ṣe sùúrù. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ta'atuhu fi khidmatihi nínú àwọn ọ̀nà tí ìyàwó fi máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ òun ni kó máa ṣe khidma fún khidma òun náà ni kó máa dáná fún nǹkan báyìí wọn láìkẹ́ láti máa jẹ arábìnrin yẹn ti gbọ́ ò tún ṣe mọ́ o èmi ò tún ṣe ń jọ́ mi yóò ní ẹ má lè jẹ ẹ kàn má lè jẹ kàn má lè jẹ nǹkan tó lóun èé jẹ àsìkò tọkọ bá dẹ̀ sọ fún pé òun fẹ́ jẹun oúnjẹ yẹn ò ní late nínú tí obìnrin máa fẹ́ ra ìfẹ́ lọ́dọ̀ ọkọ òun ni kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe kò tún wá tó kọ́ ọmọ dáná lásìkò mo fẹ́ gbàgbọ́ yára yẹn ọbẹ̀ lè dùn tí ó bá bọ́ sásìkò ọmọ rí ìbínú ọkọ ẹ̀ ó ti mọ̀ pé bó ṣe wà yìí ó fẹ́ràn ilé alásìpọ̀ òun náà lọ́mọ ṣètì ọmọ ọkọ kì í jẹ lá àbí wọ́n jẹ́ lá kó jẹ́ fáìfáì wọ́n ṣe lá fún khidma ó tún bí tó fẹ́ sùn sí ó tún ilé alkhala ibi tó fẹ́ bí abùkátà tọ́lẹ̀tì ẹ̀ ọmọ ṣàtúnṣe ọmọ fi pẹ̀fúmù sínú ilé tó bá ti ní kíní yẹn rùn tó bá padà dé láti mọ́ṣáláṣí oye kò gbọ́dọ̀ rùn mọ́ o tó bá jóbìnrin dáadáa wa khidmata awladihi ọmọ wa máa tọ́jú àwọn ọmọ ẹ̀ gbogbo àṣẹ tó bá wá pa fún ọ lérí àwọn ọmọ àṣẹ yẹn ọmọ tẹ̀lé bàbá ní ọ̀yà ọmọ ya ilé ṣe mọ̀rọ́jà ẹ lè ka Koran tẹ hali madrasa bàbá ń jáde tó báyìí ìyá sọ fún wọn pé ẹ yẹ gbé Koran kalẹ̀ ẹ gbé Koran yẹn kalẹ̀ ọ̀yà ẹ lè gbé ìwé biology ayé láṣẹ ká tó sọ̀run obìnrin burúkú ni ẹ jẹ́ wọ́n ka biology náà àbí bọ̀dá gbọ́dọ̀ neglect ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn lọ́pàtàkì jù bàbá ní ọmọ fẹ́ lọ sí madrasa tó bá ti parí secondary school ìyá ní rọ́ o ọmọ tòun kọ̀ lọ́lé kéwò ọmọ tòun ọ̀dà fáwọ́ mẹ́sìn ní kọ́lọ́ lè ṣe wọn ní kọ́ mọ̀ sí mẹ́sìn wọn ní kọ́ mọ̀ sí medicine rẹ̀ àníkọ́ kéwú kéré ó pé náà kó tó lọ yunifásitì ẹjọ́ máa yẹ kéwú dáadáa o ó tó bọ́ sínú àgbáńlá ayé àwọn káfíìrì yẹn o ẹni tó kéwú gan ń dààmú lọ́hùn kátó apẹ́ ní tí ò ké bàbá ni wọ́n fẹ́ kọ́ máa yọ ṣe engineering ìyá nírọ̀ o ẹ̀wọ́ sọ wà yẹn carpentry lọ́mọ akọ́ ọmọdé ní engineering lóhùn ìyá sáà ń gbìyànjú kọjá pé tòun lọ́mọ ṣe kínní lọ́mọ ṣe kìí sóbìnrin rí bàbá bá dé lọ́ba dé ọmọ tí tún ka ìwé carpentry wọn ni ebi medicine la ní ọmọ ṣe ó ní mọ́mí ní èyí tí àwọn láìkì ni ẹ̀ steering téèyàn méjì bá ti ń dùn mọ́ra wọn lọ́wọ́ kí ni ó ṣẹlẹ̀ sí mọ́tò accident family ẹ̀ máa collapse tíyàwó rẹ̀ bá ti kó lẹ́yìn rẹ̀ àní obìnrin gbà mí yóò mọ boyfriend di ọmọ rẹ̀ lóbìnrin yóò dẹ̀ mọ id fún bàbá wọn bàbá wọn máa ń pè ọmọ yìí ọpẹ́ wọlé níbo ló wà látijọ́ yìí níbo ló wà yóò mọ ní mọ ránṣẹ́ ẹbí mọ ránṣẹ́ ọ̀dẹ̀ ránṣẹ́ ẹkún ọjọ́ ọ̀la ni tọ́wọ́ padà wáyá yóò wá kọ́ àwọn ọmọ yẹn sọ́dọ̀ yóò máa fi fight bàbá wọn ọmọ tó yanú lẹ̀ tí ń sọ̀tà bàbá yẹn láti kékeré kí lọ́mọ yẹn fẹ́ dà ìdàkudà ọlọ́mọṣà ìlà wa kọ́ sànù wa o lẹ́yìn náà kátọ́ mọ eléyìí náà á máa pa àwọn ìyàwó aláṣẹ ìyàwó náà lè mú mọ̀ràn wá o obìnrin mi nílà ká ìjọ ọkùnrin mi lọ abẹ́mọ̀bẹ́ ọ̀dẹ̀ nímọ̀ nípa ẹ̀sìn jọkọ lọ nígbà mi ò lè kàwé kéwú jọkọ lọ ọ̀dà nǹkan mọ̀ jọkọ lọ ọgbàgbọ́ yé jọkọ lọ gbogbo nǹkan tó bá ní tó dáa tó fẹ́ present sínú family sọ pẹ̀lú wisdom pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìtẹríba
kó o lè fi rí consent ọkọ rẹ láti execute nǹkan yẹn. àwọn obìnrin dẹ̀ gbọ́n wọ́n ní ète inna kayda kunna azim ọlọ́run ní ète yín tóbi òun náà ló dá mọ́ wọn láwo ọlọ́run tó wá ní àwọn obìnrin ní ète nítorí dáa tó fẹ́ pàṣẹ sọ́dọ̀ ọkọ yẹn àbọ̀kọ tó fẹ́ tó ní kọ́ ọmọ ṣe ń tí ọ̀ da wọ́n náà fi ikima ọgbọ́n fi yí padà tí ó fi wá padà fọwọ́ sí nǹkan yẹn dọ̀wọ́ bí tó tọ́ àwọn adọ́dọ̀ àwọn ọkùnrin báyìí wọ́n ní ìmọ̀ tẹ̀láṣẹ wa tí wọ́n ní ká máa tẹ̀láṣẹ wa ó ní dọ̀wọ́ bí tó ó ní àwọn conditions o kìí ṣe gbogbo àṣẹ o kéèyàn ní gbogbo àṣẹ tí n bá ti pa nínú ilé yìí ọba yìí la mú o kò bá yìí la mú o ọ̀ràn yẹn ní kẹ́ tẹ̀lé torí ọlọ́run ní kẹ́ máa tẹ̀láṣẹ wa tá a bá sọ̀rọ̀ débẹ̀ yẹn nígbà tá a ṣe wá sí láàbọ̀ ni torí àwọn ọkùnrin mi bẹ tí wọ́n máa ń pàṣẹ tí ó da alákọ̀ọ́kọ́ ta'atun fil ma'ruf faqat la fi ma'asiyatillah ọkùnrin ò gbọ́dọ̀ pàṣẹ fún obìnrin pípé kó ṣe ọlọ́run Ànábì ní la ta'ata li makhluqin fi ma'asiyatil khaliq kò sí tẹ̀lé fún ẹ̀dá tá a dá láti fi ṣe ọba dẹ́dá ẹ̀dá lọ́kọ rẹ̀ ọ wá ní kò ṣe nǹkan báyìí ọbẹ̀ lérí ashirik ọkọ dé lọ́ba ní bàbá mi ló gbé kínní fún wa ó ní ká máa fi fọkọ láàárọ̀ yìí pé ọ̀nà ó sì tabadeko ó sì ní àtẹ̀mí àtiwọ́n náà lájọ máa ṣe kínní lájọ máa lò ó ọwọ́ ni wọ́n ní kọ́ tẹ̀ láṣẹ ọkọ mẹ́yẹn kò lè wọ́ná iná náà lọ́ọ́ fẹ́ wọ́ tó fi tẹ̀ láṣẹ náà àbí ẹni bá sì ti ṣe bọ́ ibo ni ọwọ́ wọ́n máa wọ́ná innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar ó ní tẹ̀lé àṣẹ ọkọ tó bá ti jẹ́ pé ó ní kó wá ṣẹbọ ọkọ rẹ ní kó máa wọ ṣòkòtò jáde wípé jàlè bàbá yẹn òun ọ̀fẹ́ ó ní tẹ̀lé ó tún rán mi ó ní bàbá ibi ọlọ́run ti sọ ọ́nù Qur'an ní yudinina alayhinna min jalabibihin ọlọ́run wọ́n ní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ti ń jáde ẹ máa da jàlè bàbá bóra jàlè bàbá yẹn ni wọ́n máa dàbò aṣọ ẹ̀ṣọ́ àǹkárá lẹ́sì àwọn skirt and blouse tí wọ́n wọ̀ yẹn jàlè bàbá yẹn ni wọ́n máa dàbò òun jẹ́ aṣọ ìmújáde wọ́n dẹ̀ ti wọlé padà yóò fi kọ́ yóò wù ọ́n tó wù yóò lọ lè ronú lérí aṣọ owó lọ́kọ̀ òun láìkì inú aṣọ tó máa wọ̀ àmọ́ tí wọ́n ti ń jáde jàlùbábà yẹn dandan ni bọ́kọ bá ní ọmọ wọ̀ ọmọ dáhùn o ọlọ́run pàṣẹ ọkọ ń pàṣẹ ta ló tóbi jù àwọn méjì Allah ọkọ lòun fẹ́ bọ́ lásìkò níbi anọ́ọ̀sì tó ti ń ṣègbọ̀nsẹ̀ ó ní bó ṣe wọ̀ òun nìyẹn ànábìdẹ̀ ní kò burú oye ẹ lè súnmọ́ àwọn ìyàwó yín láti wájú ẹ lè súnmọ́ wọn látẹ̀yìn àmọ́ ibi tí a ṣe lẹ́tọ̀ fún yín wa'atuhunna min haythu amarakumullah ibi tá a ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa fi sí ẹ náà ní kẹ́ ẹ fi sí ẹ má fi sí ibi tí obìnrin ti ń yàgbẹ́ ọkọ wa ní bó ṣe wò ó nìyẹn ó ní rọ wọn jáde lé fún ẹ má gbé lọ ọ̀dọ̀ àwọn fámìlì kan máa yín yanjú ẹ pé ọ̀ràn ló fẹ́ dá o èyí tó lọ́n ṣe lẹ́tọ̀ fún ó fi sílẹ̀ ó fẹ́ ṣe wọ̀ gbogbo àṣẹ tí ó dá tọkọ bá ń pààyàn èèyàn ní ṣe kíni èèyàn ní dáhùn tọ́ba ti jẹ́ ẹ̀ṣẹ̀ tá a fi ṣe ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dawabit al-qudratu al-istita'atu badaniya aw maliya nǹkan tán ní kó ṣe tọ́ lágbára ọkọ rẹ nílé ní o wọ́n ní kọ́ tẹ̀láṣẹ mi dúrọ́ọ̀mù mẹ́jọ tó wà níta yẹn oye wàá lọ lè pọnmi sí kí gbogbo yẹn ó kún ó ti mọ̀ pé ìgbà tó wà fi pọnmi sí méjì ń bẹ ó ti collapse ẹ wà ní ẹ̀dá kùntùrọ̀ ọlọ́run ẹ má pa mí wọ́n ní tẹ̀láṣẹ ọkọ wọn ò ní kẹ́ pa mí ó ní kọ́ wá súnmọ́ òun ọ̀dẹ̀ gbádùn ó léwu òyìn lè kọ́ wọ́n sọ pé òyìn kọ́ mi àfa ẹni gbádùn náà ó ní rọ́wọ́ oye má para ẹ̀ nítorí ọkọ lọ́wọ́ para rẹ̀ yọ́fẹ́ mi o ìdíyàn lágbára physically àbíyàn lágbára tó jẹ́ financially owó lónìí kí n tó dé lọ́lẹ̀ ra nǹkan báyìí lọ́lẹ̀ ra nǹkan báyìí ẹsẹ̀ màálù tíwájú àti tẹ̀yìn àti nǹkan nú kọ́ra pamọ́ kọ̀dẹ̀ fowó sílẹ̀ àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ di àyàgùyà
yóò máa halẹ̀ bọ́ pé bá lé ọ ní bá lé ẹ lọ́wọ́ ní kò fẹ́ dọ́mọ́lẹ̀ yóò ti yé lọ́wọ́ sá ka gbogbo nǹkan yẹn fún yín ń lọ bí 50,000 gbogbo tí yà ń tà náà wóróbo tí ń tà náà kò ju nǹkan 20,000 lọ tọ́ba ti ná owó yẹn tán kọ́kọ́ gbá lé lókù àbí kọ́ dó ń gbèsè tọ́ba ti lágbára financially ọgbọ́dọ̀ mọ́ràn mi lọ Mákà lọ́dún ní ọ̀ntajà bó wà lọ́wọ́ ẹ̀ tó ń lówó ní òun bí ọ̀dà wọ́n ti àwọn ọkùnrin kan fẹ́ẹ́ di ẹ̀yà kó yàtọ̀ ní pé wọ́n ti gba kádàrà wọn nídìí bẹ́ẹ̀ kọ́ lọ́n ṣàánú wa nítorí ọba ti lágbára la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ní tipa yín ọ̀ka òun gbé lẹ́yìn lọ́rùn lẹ́ẹ̀kẹta ta'atuhu fil manshati wal makrah obìnrin ọmọ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ nígbà tí ọkọ bá ń fún lówó yóò máa tẹ̀láṣẹ ọkọ rẹ̀ nígbà tí ìgbà bá rọ̀ àwọn obìnrin kan bẹ́ẹ̀ ń sìn ara wọn máa yá pọ́npọ́n ṣe nǹkan báyìí ó ti lọ mo fẹ́ nǹkan báyìí ó ti ṣe mo fẹ́ nǹkan báyìí yóò stop ẹ̀ torí pé òun ju káàsì fún kìí ṣe pé torí tọ́lọ́run ní sí ń tẹ̀lé àṣẹ yẹn káàsì yẹn gangan ní ń ferí kalẹ̀ fún. lọ́ba di àsìkò tí ọ̀gá yín ní owó oṣù yóò ti rẹ́dí o wọ́n máa tọ́ di 15 o lóòótọ́ mọ̀ọ́dún èèyàn tó ṣe kíni tó jẹ́ irú obìnrin yẹn èso obìnrin dáadáa nígbà tí ń dùn ẹjọ́ jẹ́ náà nìyàwó iṣẹ́ wa bọ́ oyè ọwọ́ ni wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ mọ́ wọ́n dẹ̀ ń ṣe gbìyànjú tó lágbára ọlọ́mọgbà arísìkí lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa o arísìkí lè yẹ fi sọkọ obìnrin o ọlọ́ni wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́ni ẹ máa fún ọ lárísìkí ẹ máa fún ọ lásọ nǹkan méjèèjì ẹ̀tọ́ lọ́n dárúkọ yẹn tọ́wọ́ fẹ́ kí ìyàwó rẹ̀ fẹ́ràn rẹ̀ máa ṣètò méjèèjì lásìkò owó àti kíní àtàsọ bí wọ́n bá lọ léèsì ìyá ọjà kọ́ ọ̀dà sọdá ní tí mo sọ yẹn kó owó tó bá délé aṣọ àti kíní sẹ́mọ́ àtòwò arábìnrin yóò bẹ̀rù ọlọ́run ìgbà ṣe fẹ́rẹ́ fọ́kọ ọkẹ́rù jáde àbí kọ̀kẹ́rù jáde náà wà lé àmọ́ kọ̀ tẹ̀lé àṣẹ mọ́ eléyìí wọ́n ní kìí ṣe ń tọ́da o kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú wa fawaidu ta'ati zawja èyí tá a fi parí ẹ̀ òun náà ni pé àwọn àǹfààní wo lóbìnrin máa ń jẹ tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ alákọ̀ọ́kọ́ ta'atu zawji sábàbù ikhtiyari almar'ati ma sha'ati min aljanna gẹ́gẹ́ bí àdìsí ta kà síwájú wọ́n ní ó jẹ́ sábàbí kan tó tóbi jù tí máa ń jẹ́ kóbìnrin ọba rẹ̀ nínú àlìjánná ẹ̀dá kan tó bá ti ní kíní ìtọ́ba sọ wà àlìjánná séèyàn ní múra sí tó bá ní làákàyè gbogbo kí làwọn anú ayé náà tẹ́lẹ̀ tó dùn ká wà àlìjánná lọ lọ́lẹ̀ mójútó àárín yẹn o lọ́lẹ̀ mójútó àárín yẹn wọ́n ní kò wò yí tó bá wù ọ́ nínú àlìjánná tó bá ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ta'atu ya asasu qiyadatil usra wọ́n ní ìtẹ̀lé àṣẹ ọkọ ní máa ń jẹ́ kí ilé ó wà calm ní ó jẹ́ kí ilé ó farabalẹ̀ ilé máa settle tóbi ní wọ́n ti ń tẹ̀lé àṣẹ ọkọ àwọn ọmọ gan wọn ò ní ṣe mọ́nàmọ́ná àní dáàdi yín náà a gbọ́dọ̀ sílẹ̀kùn yẹn lẹ̀ àwọn yẹn ò tó bẹ́ẹ̀ dáàdi ní aago mẹ́sàn-án ní ká sùn wọ́n wà ní travelling ní máa ń jẹ́ kí istiqrar kí ilé ó fọkànbalẹ̀ kò ní jó wàhálà ò ní máa ṣẹlẹ̀ nínú ilé arábìnrin kan ọkọ rẹ̀ sọ fún yín pé àárẹ̀ tó sòwò yìí tó bá jẹ́ tọlọ́jọ́ àwọn ọmọ òun kókó wọn lọ sí Sunnatic Islamic School ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ọmọ ní sunna papọ̀ mọ́ Islam ibẹ̀ ni kókó ọmọ wọn lọ arákùnrin dẹ̀ dákẹ́ arábìnrin ọ̀dẹ̀ sáwùjọ owó ọjà rẹ̀ ọ̀dẹ̀ sájọ ó sì kọ́ àwọn ọmọ yẹn lọ ó ká àwọn ọmọ dọ́hùn bíìlì ti ṣe kínní ó ti ga ni wọ́n sọ fún bòbáyìtọ̀ pé àṣẹ ọkọ òun lòún tẹ̀lé bòbáyìtọ̀ ni ọkọ rẹ̀ ní kó kọ́ ọmọ wá sí Islamic school ọkọ rẹ̀ ọ̀dẹ̀ sí láyé má ọ̀dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọkọ yẹn ọwọ́ kó wọn wá àwọn ọmọ yẹn mo fún wọn ní free education ọ̀tá àbí ọ̀tá tí wọ́n fi jáde scholarship eré pòpáìtọ̀ yẹn wú pé ẹ̀yin obìnrin báyìí tó wà láyé ó tún wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ lẹ́yìn ìgbà tí ọ̀sọ́ ọkọ láyé má wa qalilun minkunna taf'aluhu àníbi ni wọ́n wá wọ́n arábìnrin tó ń gbọ́ mi wọ́n náà kàn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́njí wọn náà wà nù wọn wọ́n wá o àmọ́ wọn tó nǹkan
káwá pé kọ̀wá kọ́ ọmọ lọ́sà gidi ẹ wo wàhálà tí wọ́n máa rán lérí àwọn ọmọ yẹn kan tó parí skul nígbà tó tẹ̀lé àṣẹ ọkọ wa fataha Allahu laha abwab al-khairat ọlọ́run dẹ̀ sínú fún ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wa ní Al-Qur'ani kìí ṣe àwàdà o kọ́ lọ lè sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ ní tí ma jẹ́ káwọn obìnrin ọ̀yà gàrú òun náà ní tóbìnrin bá ní owó jọkẹ́ lọ àbí tóbìnrin bá rẹwà jọkẹ́ lọ àbí tọ́wọ́ láwọn fámìlì tí wọ́n ní fèm láàrin ìlú ẹbí ẹ̀ ní ọmọ wò ní ọmọ fi rúga àbí kọ́ kẹ́kọ̀ọ́ ní mástà mẹ́ta mástà mẹ́rin kí ni tó wọn mástà tó padà wọ̀ náà mástà mẹ́rin tó padà lọ́lẹ̀ wọ̀ náà kí ni tó mẹ́ òun ní masters mẹ́ta torí ẹ̀ ló ní tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ bóun ṣe wà yìí òun kọ̀ntró àwọn ọmọ ọ̀dọ̀ lẹ́yìn náà ńkọ́ ìwọ tó Khadija òun ní ṣọ́ọ̀bù rẹpẹtẹ lẹ́yìn náà ńkọ́ tó bá wá ní ṣọ́ọ̀bù tó wà lìjẹ́ náà kí ni tó mẹ́ ẹ sì jẹ́jẹ́ o ìmọ̀ràn táwọn gbà yín náà là ń gbà yín torí pé òré wà ń bẹ̀ ilé kò ní wọ́n ní takililu khilafat bayna al-usra kò ní sí wàhálà nínú ilé obìnrin tí wọ́n ń ná bí o ṣe dá kéèyàn máa ná obìnrin ẹ̀kẹ́ lọ́fà àti ẹ̀fín náà àìgbọ́rọ̀ ní ó ní mọ́ bu mọ́ ọdẹ ń bu ó ní má fòun sí ẹ̀yẹ òun fi sí ẹ̀yẹ ẹ má ná obìnrin kódà o ẹ̀ṣẹ̀ ní o àmọ́ kìí ṣe gbogbo ọkùnrin ló ní má ní má ná obìnrin tẹ́nu rẹ̀ ò bá ti ṣe kíni tí ò bá ti gbé jẹ́ wọ́n ní crisis yọ ọmọ níwọ̀n bá nínú ilé tíyàwó bá ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ torí gbogbo nǹkan máa ń lọ bó ṣe yẹ kó lọ gbogbo wàhálà tó wà nínú ayé lè ní ẹbí àyè tẹ̀lé àṣẹ ọkọ náà wọ́n ní nínú àwọn oore tí obìnrin ó rí tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ ó ní pé ọlọ́wọ́ bá aláwọ̀ fi lọ́kàn balẹ̀ sábàbù sakina gbogbo tí máa ń jẹ yọ ọmọ yọlá rẹ̀ ọlọ́wọ́ fi lọ́kàn balẹ̀ ọlọ́wọ́ fọkọ rẹ̀ náà lọ́kàn balẹ̀ ọkàn àwọn ọmọ rẹ̀ náà balẹ̀ wọ́n nínú àwọn àǹfààní tó bìnrin ọjọ́ tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ òun náà ni pé sábàbù tọ́ àti làwòládì làhà àwọn ọmọ rẹ̀ náà wọ́n máa tẹ̀lé àṣẹ rẹ̀ tó bá róbìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ tí ń dẹ̀ ń gbé ọkọ rẹ̀ tóbi níwájú àwọn ọmọ yẹn wọ́n máa ọ̀nà rẹ̀ àwọn ọmọ yẹn wọ́n máa pọ́nlé tí bá róbìnrin tó bá ti sọkọ dìgbẹ̀ ò dání tó ti ń yẹ̀yẹ́ ọkọ ẹ̀rẹ̀ pé àwọn ọmọ yẹn náà wọ́n máa dẹ́gbọ́n yẹ̀yẹ́ bàbá wọn àníyàn ó ti fẹ́ dé tó máa ranjú nsìn máa ranjú tó bá ti dé nsìn àwọn yẹn ti ń gbọ́ tí bàbá ti yẹ tètè àwọn ọmọ yẹn máa wojú bàbá yẹn lóòótọ́ pé mọ́mọ́ àwọn ẹni yẹn máa ṣe kíní àwọn máa ranjú ṣẹ́ni bí ṣe ń tírẹ̀nì àwọn yẹn bí ṣe ń tírẹ̀nì wọn yẹn ń sọ àpò ìyàkọ́ lọ́jọ́ alẹ́ táwọn ọmọ yẹn bá kú lọ́dọ̀ bàbá wọn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n bọ̀ torí kò kún wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní obìnrin máa ń tẹ̀lé àṣẹ ọkọ inú dáadáa tọ́lọ́wọ́ ṣe fún sábà barakatil awlad àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́n ọba aláwọ̀ yí àwọn ọlọ́mọ rẹ̀ yóò bí àwọn ọmọ dáadáa ọlọ́wọ́n fi àlùbáríkà sára àwọn ọmọ ẹ̀ torí pé ọkọ rẹ̀ ọmọ ṣàdúrà fún ní gbogbo ìgbà ó ṣe mo dúpẹ́ ọlọ́wọ́n pọ́n lé ọlọ́wọ́n sàn ọmọ ẹlọ́mọ alálùbáríkà ẹ lè wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá lẹ́ni ẹ lè wádìí àwọn ìyá wọn nínú ilé ẹ lè wádìí àwọn ìyá wọn nínú ilé gbogbo àwọn èèyàn ńláńlá lẹ́ni ẹ lè wádìí àwọn ìyá wọn nínú ilé ó lójú òyì tẹ́ lọ ní family house wọn tí wọ́n ní ìyá rẹ̀ kò kí tẹ̀lé àṣẹ bàbá ẹ̀ torí pé ọ̀nà tí ó fún ọkàn yẹn ọlọ́wọ́n ní káwọn ọmọ yẹn káwọn náà fún ní ọ̀nà yẹn al-jazā'u lisan illa lisan nínú àwọn oore tó wà ń bẹ kéèyàn máa tẹ̀lé àṣẹ ọkọ òun náà ni pé àdúrà tó tètè máa gbà èyí lè fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọlá pé èyí ń tẹ̀lé àṣẹ ọkọ mi mọ́tà ìṣe nǹkan báyìí fún mi wọ́n nígbà tí anabi Ibrahim àti ìyá wa Sárà aleyhi salatu wa salam tí wọ́n kó nílùú ẹbọ yẹn ìlú tó ti fẹ́ jóná ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pé wọ́n padà kó nílùú yẹn wọ́n wá aṣọ owó ọba Misiri iná àwọn ọba Egypt kan Misiri ọba yẹn wọ́n ti sọ fún gbogbo àwọn immigration rẹ̀ pé ẹni bá ti kọjá níbodè wa ń bí tó fẹ́ wọ ilẹ̀ Misiri tó bá ti dé obìnrin tó fáìn tó ẹ̀rí pọ́ fáìn dáadáa ẹ máa mọ̀ bọ̀ wá bá mi láàfin àná Ibrahim ń bọ̀ àwọn bá dá wa lọ làwọn tó ń wò pé arábìnrin tí ń bọ̀ yìí ọba máa láìkẹ́ níbo sì dé wọn níbo lẹ́ ti ń bọ̀ wọn láwọn ń bọ̀ láti ìlú báyìí níbo lẹ́ ń lọ à ń lọ Misiri náà ni
wọ́n ní ọba ní ká mú arábìnrin yìí wá kí ló ṣe wọ́n ní wọ́n fẹ́ rí náà wọ́n bá dá Ànábì Ibrahim dúró wọ́n bá mú Sárà lọ sí ààfin bọ́ba ṣe rí lọ́ba ní eléyìí dá lọ́ba ní ká mú wọnú ilé wọ́n tún ní ká mú wọnú yàrá mi wọ́n sàpadà wọ bẹ́ẹ̀dúrúmù ọba wa ní ọya bó aṣọ rẹ lẹ ó ti yá náà nìyẹn àwọn ahadu mulukil jababira àwọn ọba jẹni nípa tí wọ́n fọwọ́ lágbàyàn lójú tẹ́nìkan kan ò níbi wọn lẹ́yìn ọlọ́ Ànábì Ibrahim náà wọ́n ní àwọn náà ń ṣàdúrà o fi Ọlọ́run tọ́ ọmọ ìyàwó mi lọ lọ́dọ̀ ọba wọn lọ́ba gbà á kí ni ó ṣẹlẹ̀ báyìí wọ́n ń ṣàdúrà pé kọ́lọ́ ńlá wọn ẹ̀wọ̀n ọmọ ibi tá à ń lọ gangan ni pé ìgbà tí ọba yẹn wá ṣetán tó fẹ́ bá wọn ṣèbàjẹ́ ọba ó ti tilẹ̀kùn kò sẹ́ni tó lè gba arábìnrin yẹn lẹ̀ lẹ́yìn Ọlọ́run arábìnrin yẹn wá ń sọ fọlọ́run ó ní Allahumma ó ní wọ Ọlọ́run in kuntu amantum bika wa rasulika tó bá yín dé pé mo gbà ó gbọ́ tí ń ṣẹbọ pẹ̀lú ẹ mo fi àìṣẹbọ mo fi bẹ̀wọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé mo tẹ̀lé òjíṣẹ́ rẹ tọ́jọ́ kọ mi tó sọ fún mi pé la ilaha illallah tí mo sì gbà á gbọ́ wa ahsantu fariji illa ala zawji tẹ́nìkan ò sì sinmi lásán wò rí lẹ́yìn ọkọ mi mo fi yẹn náà bẹ̀wọ̀ Ọlọ́run wa ata'tu ba'li tí mo dẹ́n tẹ́ láṣẹ ọkọ mi fala tusallit alayya hadha al-kafir kèfèrí tó fẹ́ hàn mí lè mà yín Ọlọ́run o mọ́jọ ní kápá lérí mi fasullat yaduhu lọ́wọ́ rẹ̀ bá rọ lọ́ba jábọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ bá rọ lọ́ba sọ fún àwọn sọ́jà rẹ̀ pé jitum bil jinn àlìjánu lè gbé wá o kìí ṣèyàn o nínú ẹgbàá wa kan wọn lànà Ibrahim náà ṣe náà fílà níta wọn ní ibi sùjúdù yẹn Ọlọ́run sì ń fi gbogbo tó wà láàrin ọba àtìyàwó rẹ̀ ń fẹ́ hàn níbẹ̀ tí ń wo life torí kọ́ lágbára tọ́ba dé tó ní wọn ò ṣe kankan bó la ṣe mọ̀ pé wọn ò ṣe kankan ọlọ́mọdé aburú ṣe wá mọ́jì wọn gbé wa mọ́jì wọn jí wa gbé ìyàwó wa àtàwa náà ọlọ́mọdé wọn jí wa gbé ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa kí ló fi bẹ lọ́hùn tawhid ìtẹ̀lé àṣẹ òjíṣẹ́ Ọlọ́hun àìṣe sìnà sísọ abẹ́ sísọ ara àṣẹ ọkọ tí ń tẹ̀lé ó wúwo tó bá yẹn wọ́n ló wúwo jù bẹ́ẹ̀ lọ tílẹ̀ bá di mọ́bìnrin ó lè ní wọ́n Ọlọ́hun wọ́n láà pé èmi ń tẹ̀lé àṣẹ ọkọ mi wọ́n sà fún mi lábàáyọ. ọba bá ní ẹ̀yin sọ́jà dà ọ̀ya ẹ wá sìn jáde ẹ fún ní hajar ẹni mo bùn kọ́mọ tẹ̀lé lọ gbogbo bí tí máa ń lọ ẹ wá wọlé góòlù yẹn ẹ kó góòlù jáde ẹ wo fi sílífà wà ẹ kó sílífà jáde ọyẹ dì bí ẹrù ọyẹ gbé fún wọn ká máa ń lọ báyìí Nabi Ibrahim àti Sárà wọ́n ṣe di olówó nìyẹn awol fatili Nabi Ibrahim bí fatih ṣe dé nìyẹn ẹ̀yọ́ ìyá wa àṣẹ ọkọ tó bá bẹ́ẹ̀ bá fi bẹ Ọlọ́run gbígbàdúrà máa ń ṣẹlẹ̀ o níparí ọ̀rọ̀ mi ó sùn khatima ànábì lóbìnrin kan ò ní ní àti bọ̀ tán dáadáa àfọbìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ bí máa ń ṣe dáadáa bọ̀ tígbà ń da fún bọ̀ ìgbà ó padà bàjẹ́ mọ́ lọ́wọ́ tó bá kéwú yọ padà dé lórí burúkú tó bá kàwé yọ padà dé lórí burúkú tó bá lówó yọ padà dé lórí burúkú tó bá lọ́lá ọlọ́padà tán yọ padà tún wà lọ́lẹ̀ wọ náà lọ́wọ́ adébìnrin ayu muraatin èyíkéyìí obìnrin ayuma imuraatin adébìnrin èyíkéyìí obìnrin matat tó bá ilé kú wa zawjuha ani aradin ọwọ́ kú ìjọ tó kú yẹn àsìkò tó kú yẹn inú ọkọ rẹ̀ dùn sí i látara àṣẹ tí máa ń tẹ̀lé ọkọ ní ẹ bá ń gbé ẹ bá ń ṣẹ̀yẹ fún ẹ bá ń gbé lọ lẹ́gbẹ̀yìn obìnrin nìyẹn ẹni rẹ̀ nìyẹn kéé kò kí yapa àṣẹ mi ìyálágbájá àdébìnrin èyíkéyìí tí ọba kúnnú obìnrin tọkọ rẹ̀ tọwọ́ yọ́nú sí tó fi kú dakhalat al-janna inú àlìjánà ní ń lọ sòsè ń lọ ní àlìjánà ní
iṣẹ́ tó ṣe tán ló fi wà àlìjánà yóò dáa kó mójútó kìí sá àlìjánà nìkan ìgbádùn ilé ayé gan kò sí mi kankan fún ẹ lẹ́yìn kọ́ rẹra rẹ ńlẹ̀ fọ́kọ ẹ ibi tó bá kù sí kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́hún tó ń ṣe mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ìyàwó wa ọlọ́mọṣà sí wọn lọ́mọ àlìjánà gbogbo àwọn ọmọ alóbìnrin tí wọ́n bẹ lé ọkọ ọlọ́run mọ́sà bá wa rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n bẹ lé ọkọ ọlọ́mọṣà bá rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn gbogbo àwọn táwa jẹ́ ọkọ náà gbogbo àwọn nǹkan tí obìnrin tí ó fi máa tẹ̀lé àṣẹ wa ọlọ́mọṣà ṣe fáwa náà ọlọ́mọṣà ṣe wa lóríire ìdílé wa ìdílé aláyọ̀ ọlọ́mọfà burúkú kan wà ń bẹ̀ àtọ́lák àlùkòlò mi ò ṣe mọ́ wọn náà máa lọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله